Mo dé mo tún dé bí mo ṣe ń dé èmi ní ìmọ̀dẹ̀yìn lẹ́ ò máa rí mi. Èmi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà òun ni mo tún dé. Ìkọ́kọ̀ kì í kójò lẹ́sẹ̀ lágbára Elédùmarè, ìkọ́kọ̀ ò ní kọ́ mi lẹ́sẹ̀. Èmi ní ìmọ̀wá ẹ̀yìn lẹ́ ò máa rí mi. Èmi ní ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́ ò máa gbọ́ mi. Mi ò ní dàwátì ìkànnì yìí kò ní di ahoro. A ti ń gbọ́ra wa báyìí, a ti ń gbádùn ara wa, a ò ní dalẹ̀ ara wa, bẹ́ẹ̀ sì ni ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí ara wa. Mo kẹ́yìn ènìyàn, mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà. Ẹ̀yin tẹ́ bá ń darapọ̀ mọ́ YouTube channel mi, ẹ máa subscribe, ẹ máa comment, kẹ́sì máa like. Eléyìí yóò máa fún yín láǹfààní tẹ́ bá subscribe, tá bá tún fi iṣẹ́ mi kalẹ̀ yóò lè jẹ́ àǹfààní yín, àǹfààní gbogbo wa. Ire. Ìkíni nǹkan tí mo fẹ́ sọ fún yín ojú, mo fẹ́ sọ àṣírí ìjìnlẹ̀. Àṣírí ìjìnlẹ̀ nípa ewé àti egbò. Mo fẹ́ mẹ́nu bà ewé mẹ́ta kan. Mo fẹ́ mẹ́nu bà ewé mẹ́ta kan. Ìfẹ́ kó ju mẹ́ta lọ. Ewé mẹ́ta yìí bá sì mọ̀ pé Elédùmarè lọ́ba tó dá ewé, òun náà ló dá egbò. Ó dá ewé, ó dá egbò, ó dé ewé ní ọ̀tọ̀ọ̀tọ̀, orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀, iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀, pẹ̀lú àwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Ó yà yín lẹ́nu. Ọlọ́run tó déwé ewúro ló ní kó máa korò, ló déwé ọ̀mísìmísìn tó ní kó máa dùn. Ó déwé ewúro, ó dádùn mọ́, tó dá korò mọ́, ó ní kó korò ní àkọ́kọ́, kó dùn nígbẹ̀yìn. Olódéwé ọ̀mísìmísìn tó ní kó máa fi gbogbo ojoojúmọ́ kó máa fi dùn. Òun sì ló dá ewé iná tó ní máa jó ni. Olódéwé sìsì tó ní kó máa hún ni. Kábíyèsí Elédùmarè. Ẹni máa sọ pé agbára Ọlọ́run Elédùmarè ò ní agbára, irú ẹni bẹ́ẹ̀ ń tanra ẹ̀ jẹ ni. Nítorí kò sí ẹ̀dá alààyè kan tí ó sọ wípé Elédùmarè kò gbìyànjú nínú ayé. Kí ni ohun tí a wá sọ wípé ewé àtegbò nítumọ̀ sí? Nítorí ògùn tábìlẹ̀tì tó jogún kóró tó jogún àwọn òyìnbó tá ń lò gan, ewé àtegbò ni wọ́n fi ń pèlú ẹ̀. Wàláì. Ṣùgbọ́n tó máa ti pèlú ẹ̀, tó ti refine rẹ̀, yóò di funfun, yóò di gbogbo ẹ̀ là ń lò ní ṣiṣẹ́ fún wa. Ṣùgbọ́n nǹkan tó kàn fi bàjẹ́ ni pé kẹ́míkà tó tún fi sí. Ṣùgbọ́n àwọn nǹkan ewé àtegbò ó jẹ́ nǹkan tó jẹ́ natural. Bá a bá ń lò yóò máa ṣiṣẹ́, kò sì ní tún ní dá àìsàn sí wa lára. Bí orí bá ń fọyàn bó bá lògùn, ó kàn ti àìsàn pamọ́ ní tó ń padà bọ̀. Wàláì. Ṣùgbọ́n ó dá mi lójú ewé àtegbò bí èèyàn bá lò tó jẹ́ natural rẹ̀, nǹkan náà lè má padà wá mọ́ láíláí. Àṣẹ Elédùmarè ni. Ó ṣe jẹ́nu. Ó yá ẹ bá jẹ́ ń sọ nípa ewúro. Ewé ewúro tí botanical name ewé yìí jẹ́ Phennonia amagdalina. Ṣé mo ṣàgbìyànjú? Bá a sì máa pè ní ti anu wọn. Ewé yìí jẹ́ ewé kan tó pọ̀ nílẹ̀ adúláwọ̀. Eléyìí ó pọ̀ gan nílẹ̀ adúláwọ̀ fẹ́ni tó bá dá mọ̀. Ewé yìí níbi ẹ̀kan rẹ̀ kì í ju 6.6 tàbí 6.4 feet lọ ní bí ẹ̀kan rẹ̀ sì máa múlẹ̀ sí. Gíga rẹ̀ kò sì ju 20 centimeter lọ ní gíga ewé yìí. Àwọn olóyìnbó a máa pe ewé yìí ní bitter leaf nítorí pé ewé yìí ó korò, ní wọ́n fi ń pè ní bitter leaf, ewé tó korò. Ọlọ́run Elédùmarè dá ewé yìí, ó dá nítorí pé bí ẹ̀dá kan bá jẹ́ a máa korò, ṣùgbọ́n tó bá pẹ́ fún ìṣẹ́jú díẹ̀ á bẹ̀rẹ̀ sí ní dùn padà. Wàláì àṣẹ Ọlọ́run ọba ni. Àwọn ewé fún ọ̀pọ̀lọpọ̀ àjò nínú ara. Ṣùgbọ́n ewé yìí tó dáa fún ẹni tí àìsàn ìtọ̀ ṣúgà bá ń dà láàmú. Ìtọ̀ ṣúgà. Kí ló ń fa ìtọ̀? Bí akéèyàn tọ̀, ẹ ti tọ̀, ẹ kàn sáré rí i pé ibi tẹ́ ẹ ti tọ̀ ẹṣin ti pé bò, ìtọ̀ ṣúgà ni. Eléyà máa fa ọkọ̀ òjijì fún ẹ̀dá. Ẹni tí ìtọ̀ ṣúgà yìí bá ń dà láàmú yóò ṣàyédé mọ́ làágùn. Àwọn àpẹẹrẹ tíyẹn mọ̀ rí pọ̀. Ṣùgbọ́n ẹni tí ìtọ̀ ṣúgà yìí bá ń dà láàmú tó bá mú ewé ewúro yìí tó gbó dáadáa. Tó bá sì gbé ewé ewúro yìí, ẹ jẹ́ kó gbó, kó mú láàárọ̀ kùtùkùtù kó tó jẹun. Kó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ fún ọjọ́ mẹ́ta kó máa ṣe bẹ́ẹ̀. Wàláì tálẹ̀ ìtọ̀ ṣúgà náà lọ. Iṣẹ́ tí ń ṣe pọ̀ ẹja pọ̀ lórí èèyàn. Ẹlẹ́ẹ̀kejì la mọ̀ sí ewé efinrin. Ewé efinrin tí botanical name ewé yìí jẹ́ Osimum gratizimum.
tàbá pè mí tàbá mọ̀ pé ẹ bá wa lẹ̀ ń bẹ̀. Ewé efinrin yìí àwọn eléyìnbó tó jẹ́ English wọ́n máa ń pè ní scent leaf. Scent leaf nítorí ewé yìí ó ní òórùn púpọ̀. Àwọn Yíbò a máa pè ní nchanwu, bẹ́ẹ̀ ni àwọn Haúsá a máa pè ní dàídóyá. Dàídóyá lórúkọ táwọn Haúsá ń pe ewé efinrin yìí. Ewé yìí ó dáa púpọ̀ gidi gan fún àìmọye ìlera nínú ara wa, nítorí bá ṣe mọ̀ wípé ìlera lọ́rọ̀, ẹni tó bá ní àlàáfíà irú wọn ni wọ́n ń lògùn ayéjà, bẹ́ẹ̀ sì ni ẹ̀dá tó bá lálàáfíà ò ní ń rí owó ná pẹ́. Elédùmarè ò ní ṣe wá ní aláàbọ̀ ara, kò sì ní ṣe wá ní ẹni tí ò ní àlàáfíà. Ewé efinrin yìí ó tún dáa, ó dáa púpọ̀ gan. Tẹ́ bá mú ewé efinrin yìí tẹ́ gbó, àbí ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ tó fi dáa jù nípa ẹ jẹ́ ewé efinrin yìí. Níjà tẹ́ bá já ẹra wá bí ìgò bottle water kan, ẹ dà sínú bí kẹ́tù kan, ẹ wá mú ewé efinrin yìí ẹ sínú ẹ jù síbẹ̀, ẹ ṣe bí àgbo, ẹ ṣe bí àgbo. Tẹ́ bá ṣe ewé yìí bí àgbo, ẹ mọ iyọ̀ mu láràárọ̀, wàláhì tàláhì ó sì ń fọ kíndìnrín, ń fọ kídìnì, ń fọ kídìnì tó jẹ́ pé kò ní sí àìsàn kankan tí ó sápamọ́ sínú kídìnì. Wàláhì tàláhì ẹ lọ lò ó, bẹ́ẹ̀ náà lẹ́bàá. Ẹ jẹ́ kí n tún fún yín ní ẹyọ kan sí i. À ń pè kinní kan ní, à ń pè ewé kan ní ewé bòtùjẹ́, tí botanical name rẹ̀ ń jẹ́ Jethrofa coccus. Jethrofa coccus. Ewé làpálàpá ó là ń pè ní èdè Yorùbá, bẹ́ẹ̀ sì ni ẹlòmíì a tún máa ń pè ní bòtùjẹ́, ẹlòmíì sì mọ̀ sí ewé ìyálóde. Ewé yìí dáa, ó dáa púpọ̀, ó dáa púpọ̀. Kódà ibi tí a gbá research dé nípa ewé yìí, bí èèyàn bá gbìn yíká ipò léèyàn àbí èèyàn gbìn ibi díẹ̀ sí yípa ipò léèyàn, wàláhì ó dènà àìsàn àti ẹ̀mí òkùnkùn. Ọba dániwáyé ń gbọ́ ní ewé yìí, ṣùgbọ́n àṣírí ni, àṣírí ni. Ewé yìí ó dáa púpọ̀ tó jẹ́ pé ó ṣiṣẹ́ fún àìsàn táífọ́ọ̀dù, àbí àìsàn ibà. Ẹni tí táífọ́ọ̀dù bá mú, ẹ jẹ́ kó já ewé yìí, kó já tòjọ́, kó gbó, kó fomi tó mọ́ gbó, omi tó mọ́ kó fi gbó. Tó bá ti gbó tán, ẹ jẹ́ kó wá mú ọṣẹ dúdú kékeré, ẹ jẹ́ kó pò mọ́, kó hó mọ́ díẹ̀, ẹ jẹ́ kó ra ṣẹ kó mú. Àwọn kan mọ̀ wẹ̀, ẹ má bẹ̀rù pé nítorí pé ọṣẹ wà ńbẹ̀ o, kò sí ń pàtó sí yàn. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lò wàláhì àìsàn táífọ́ọ̀dù ó lọ. Ẹ jẹ́ ká mọ̀, ká bá sì ń lo iṣẹ́ yìí, ẹ jẹ́ ká mọ̀ kíyèsí omi tá bá sì tún máa mu. Àti táwọn ọmọ jẹ́ ká mọ̀ jẹ́ kí ìdọ̀tí, torí ìdọ̀tí ló máa ń fa àìsàn táífọ́ọ̀dù tá a mọ̀ sí ibà jẹ̀fun-jẹ̀dọ̀. Ẹni tó bá wá ibà, ordinary ibà tá a mọ̀ sí malaria, a lè gbó ká tún máa mú, ó ṣiṣẹ́ fún ibà malaria. Ó wù mí kí n tún mẹ́nu bà jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n àsìkò kò gbà wá. Tó bá rí bẹ́ẹ̀, ìmọ̀ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ má tí lọ rí pé subscribe sí channel yìí, eléyìí ò lè fún yín láǹfààní tá a bá tún fi iṣẹ́ mi sílẹ̀. Ire o.